Ẹ̀yin èèyàn mi, a kú àsìkò yìí o. Mo sáré gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ kan tí ẹ gbọ́dọ̀ bá wa dá sí, torí wọ́n ní àríro eléyìí rí, a fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni o. Bẹ́ẹ̀ ni o. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ẹ́. So wọ́n ní Ashley, wọ́n ti sọ́ di Ọlọ́run wọn ní ààfin kábíyèsí Ọjájá o. Àwọn alàgbà inú ààfin, wọ́n ti sọ, Ashley ti di ẹrù jẹ̀jẹ̀ tí wọ́n ń bọ̀ ní ààfin Ọjájá. Mi ò rí irú ẹ̀ rí. So ẹni tí ò bá ti jẹ́ oníṣẹ̀ṣe, òǹtọ̀hún ò ń ṣe èèyàn mọ́ níwájú àwọn alàgbà Ọjájá. Àwọn alàgbà Ọjájá ní ààfin Ọọ̀ni. Nǹkan bẹ́ẹ̀ o. Ní wọ́n bá ní àwọn olórí Naomi àti kábíyèsí, wọ́n fẹ́ lọ fún retreat kan ní somewhere, kì í ṣe pé bóyá ọ̀nà tó jìn rẹpẹtẹ. Ṣé pé wọ́n fẹ́ travel out, wọ́n wà ní within Nigeria, pé wọ́n fẹ́ lọ fún retreat láti lọ sọ àsọyépọ̀, láti lọ mọ bí ọjọ́ iwájú àwọn méjèèjì ṣe fẹ́ rìn lọ síwájú, pàápàá jùlọ nípa progress ààfin Ilé Ifẹ̀. Ṣé o mọ̀ pé àwọn méjèèjì wọ́n jọ ń ṣe, wọ́n jọ mọ bọ́n ṣe ń plan life wọn kó tó di pé àwọn ilé ìṣú obìnrin tó ń rìn wọnú ààfin, tó ń rìn ṣoṣooṣù, tó ń fi responsibility wọn lẹ̀ nílé ọkọ wọn pẹ̀lú àwọn ọmọ wọn, wọ́n wá ń tàràkà ní ààfin Ọjájá. Torí tí n bá ní mo ṣe mistake, tẹ́ bá ní mo ṣe mistake, àkàràkà ní now, tó bá jẹ́ àràkà, báwo ló ṣe máa fi ilé àtọ̀nà ẹ sílẹ̀? Ó yẹ kó tún ṣe. Ó fi í lẹ̀, wá ń tojú bọ ilé onílé. Àsálàáfíà tí ẹ kúrò ńbẹ̀ wá lọ tó. Ẹ̀yin olórí wọ̀nyí tó wà láàfin Ọjájá, tẹ ní tí Naomi bá wò ní ààfin, Ọlọ́run ló máa ṣe ìdájọ́ lé gbogbo yín lórí o. Torí jẹ́jẹ́ ọmọ ọlọ́mọ ló wà, òun àtọkọ ẹ̀, tó ń fẹ́ kí ìtẹ̀síwájú máa lọ ní ààfin Ọjájá. Lẹ bá kó gbogbo ẹnikẹ́ni tó sọ pé kí ọmọ yìí Naomi kó má ṣe rere láyé, rere máa jìnnà sóńtọ̀hún. Pẹ̀lú ẹ̀ náà, wọ́n ń jẹ ìyà. Bẹ́ẹ̀ tí wọ́n sọ wípé nítorí olè, ojúkòkòrò, ọ̀kánjúà, wọn ò fẹ́ mọ̀ pé ìyà làwọn jẹ. Lost náà wà yẹn, lost. Wọ́n ti lost tí wọ́n bá mọ̀. Níbo ni wọ́n ti fẹ́ jèrè? Bíbélì sọ wípé ìbùkún Ọlọ́run ló mú ni là láì fi làálàá sí. Gbogbo làálàá wọn tó ń ṣe, ṣé wọ́n ń wá ìbùkún? Ṣé Sátánì ń fún èèyàn ní ìbùkún? Torí irinṣẹ́ Sátánì ni wọ́n. Sátánì dẹ̀ ti ń dẹ wọ́n láti bá tí wọ́n jẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n bá sọ Ashley, àwọn alàgbà. Ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, torí inú tó ń bí mi ló jẹ́ kí n máa sọ̀rọ̀ eléyìí. Ẹ tí mo mọ̀ pé gbogbo àwọn èèyàn wa tó láǹfààní láti gbọ́ mi àti àwọn tó láǹfààní láti ronú sí nǹkan tí mo sọ, tán fẹ́ bá wa dá sí. Mo mọ̀ pé àwọn ètè mi tó ń ṣẹlẹ̀ kẹjọ àwọn èèyàn pàtàkì, àwọn náà máa bá mi tọ́ná sí ọ̀rọ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ, wọ́n bá ní àwọn alàgbà ní wọ́n á pe kábíyèsí, ṣàkíyèsí pé kábíyèsí retreat tẹ́lẹ̀ lọ, ẹ jẹ́ ká Ashley tẹ̀lé yín. Ashley gbọ́dọ̀ tẹ̀lé yín, torí òun ló máa bá yín ṣọ́nà. Aṣọ́nà, á dẹ̀ mọ nǹkan tó ń bọ̀ wájú, á mọ nǹkan tó ń bọ̀ lẹ́yìn. Kí nǹkan kan má bá ṣẹlẹ̀, torí òun ni overseer yín. Ìyẹn Ashley, oníṣẹ́ ibi. Wọ́n wá sọ di Ọlọ́run fún àwọn alàgbà ní
kí kábíyèsí jẹ́ kí Ashley tẹ̀lé òun àti Naomi nítorí àwọn ọmọ tó wà ní inú Naomi kí nǹkan kan má bàa ṣe wọ́n. Ẹ rí pé àwọn oníṣẹ́ ibi Ọlọ́run ti táṣìírí wọn. Nǹkan tó fẹ́ ṣe gan-an, tó ń fẹ́ rán Ashley, bá Ashley ló dẹ̀ rán Ọlọ́run ló yé nítorí pé Ashley ti fún wọn ní ẹ̀gún jẹ. Ìtàn máa jẹ tó jẹ́ pé kò sí ẹni làákàyè tán láti fi sọ ọ̀rọ̀ tó mọ́gbọ́n jáde. Tó bá jẹ́ pé àwọn èèyàn kà, àwọn eléṣù tí kábíyèsí lóró pé bóyá àwọn náà ń bá wọn ṣiṣẹ́, àṣà èṣù pélékè ló wà láàárín wọn. Ọlọ́run máa túnú àṣírí wọn. Kí lẹ fọ́ Ọlọ́run pé kó máa bá ṣe bọ̀, kó máa bá bọ̀, kó máa bá eré gèlè wọn, ẹ jẹ́ kó máa bá lọ, kó máa bá bọ̀, máa bọ́ Ọlọ́run wájú. Bẹ́ẹ̀ ni, máa bọ́ Ọlọ́run wájú. So ẹ̀yin èèyàn mi, nǹkan tí a rí gbọ́ ní íńtánẹ́ẹ̀tì ni kì í ṣe pé bóyá à ń ṣe àhesọ nǹkan tó ń sọ fún wa. Torí nǹkan yẹn, many things ń lọ lábẹ́lẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ ló ń tú jáde. Tó jẹ́ pé kábíyèsí ó ń try, dẹ̀ ń rọ́jú. Ẹni tó bá rọ́jú nígbẹ̀yìn, adùn nígbẹ̀yìn ewúro. Lágbára Kristi. Ẹ máa rí àwọn alàgbà tó wà ní ààfin. Wọ́n ní kí Naomi tẹ̀lé wọn, kó jẹ́ aṣíwájú wọn, kó jẹ́ ẹni tó máa gbẹ̀. Torí òun wà jẹ́ gẹ́gẹ́ bí Ọlọ́run kọ́ nìyẹn. Torí Ashley ni Ọlọ́run Naomi àti Ọlọ́run kábíyèsí. Ẹ̀yin èèyàn mi, ṣé ẹ̀yin náà rí ọ̀rọ̀ ń gbòòrò ẹ̀? Ọlọ́run nìkan ló máa kó wọn yọ láàfin kábíyèsí àti Naomi. Ọlọ́run ló máa ṣe amọ̀nà wọn láti bá wọn ṣe iṣẹ́ bàbá wọn ńlá kú kábíyèsí tán gbélé lọ́wọ́. Ọlọ́run ló máa bá ṣe o. Nítorí pé ẹ ti mọ̀ wípé àwọn alàgbà tó wà ní ààfin kò tiẹ̀ sí nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù. Ẹ ṣáà rí pé ẹ rí ẹni tó da Jésù, orídi Jésù wọ́n dà. Ká má ṣe sọ wípé èèyàn ẹlẹ́ran ara. Ìyẹn Judas Iscariot tó ṣàmọ̀ pé ó da Jésù. So gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ, ó yẹ kí ẹ̀yin èèyàn mi kẹ́ bá mi dá sí i. Kẹ́ lè bá mi ṣe làákàyè yín. Làákàyè yín ò ní kú o. Làákàyè yín ò ní kú. Ẹ bá dá sọ̀rọ̀ ẹ̀. Kẹ́ bá gbé ọ̀rọ̀ rádaràda wọ̀nyẹn. Kẹ́ bá gbé yẹ̀wò. Kẹ́ túbọ̀ ṣí àwọn oníṣẹ́ ibi létí. Ọlọ́run ò ní fún wọn ṣe. Ẹ ṣé èèyàn mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń like. Ẹ ṣé ń subscribe àti bẹ́ẹ̀ ṣe ń share. Ẹ bá fi ìtókù sí comment section. Ó jẹ́ nǹkan tó tì ní lójú, tó bá yàn lẹ́rù, tó dẹ̀ rù yàn nú. Pé at least ẹni tó bá mọ̀ pé òun mọ̀ ọ̀rọ̀ sọ, àwọn tó mọ̀ ọ́ gbọ́, wọ́n wà tó jẹ́ pé wọ́n ń tẹ́tí. Ẹ dẹ̀ máa fún wọn lésì wọn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. God bless you. Ẹ ṣé gan-an. Ẹ ṣé gan-an bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.